ìgbéyàwó mọ̀ ti túká nítorí 2000 naira péré. Gbogbo ojú tó ń wò mí, ẹ káàbọ̀ sí ìkànnì Atẹnuwéjọ TV. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń fowó ra dátà, àpò sàṣàmùrà kì í gbẹ, àpò yín ò ní gbẹ o. Gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ bá mi kílíkì lórí subscribe. Ó túmọ̀ sí pé ẹ bá mi subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè bá máa rí wa wò lóòrèkóòrè ní gbogbo àwọn ètò tí a bá ti ń ṣe. A kú déédéé wòyí bí ẹ ṣe ń wò mí, bí ẹ ṣe ń gbọ́ mi. Ìgbéyàwó túká o nítorí 2000 naira. Kí ló fà á? Láàárọ̀ àná ní bí aago 9 ni mo rí àwọn kan ni wọ́n kẹlẹ̀kùn lọ́dọ̀ mi nílé ọ̀dọ̀ mi. Wọ́n ní àwọn ń béèrè chairman ti CDA. Mo yọjú sí wọn. Ṣé ò sí o? Wọ́n ní kò sí. Ẹ wọlé wá. Wọ́n jókòó. Ìkan nínú wọn ó jẹ́ ìyàwó tenant ládùúgbò wa ń bí. Mo rí màmá kan pẹ̀lú ẹ̀. Mo mọ ìwọ tó jẹ́ ìyàwó tenant. Màmá, èmi ò dá yín mọ̀. Màmá yìí ní àwọn ni ìyá arábìnrin tí mo pè ní ìyàwó tenant tí wọ́n jọ wá yìí. Kí lẹ fẹ́ ká ṣe fún yín? Wọ́n ní n tó ṣẹlẹ̀ ní wípé ní alẹ́ ìjẹta làwọn rí ọmọ àwọn yìí ló dédé kó wá pẹ̀lú ọmọ ẹ̀ méjì. Wọ́n ń fà kan dání, wọ́n ń gbé kan lẹ́yìn. Làwọn bá rí nílé àwọn. Ló bá dé lọ́wọ́ alẹ́. Kí ló dé? Ló bá ní òun àti ọkọ àwọn jọ ní misunderstanding. Kí ló fà á? Ó ní nítorí 2000 naira péré ló dá wàhálà alẹ́ tí ìtúká yìí fi wá. Wọ́n wá ń béèrè, bàbá arábìnrin yìí wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ló ṣe jẹ́, kí ló fà á? Ó wá ní ọkọ òun fóun ní 2000 naira wípé kí òun fi lọ ra nǹkan ọbẹ̀ táwọn máa sè. Àwọn ní gàrí díẹ̀ ńlé, kó fi 2000 naira sí ọbẹ̀. Ìyá yìí ní ọmọ òun ò parọ́ o, bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ló sọ. Ó ló wá sọ fún àwọn wípé ṣé lòun kó 2000 naira yẹn tóun kọ̀ sí ọkọ òun lọ́rùn pé kó gbà, òun ti ẹ̀ dálù ní pé kó gbà, kóun fúnra ẹ̀ lọ sọ́jà kó lọ ra nǹkan ọbẹ̀ yẹn wá, kó wá sè tàbí kóun ó sè kó sá lọ ra nǹkan ọbẹ̀ yẹn wá. Ó ní bí ọkọ òun ṣe yarí mọ́ lọ́wọ́ nìyẹn pé òun lòún ra nǹkan ọbẹ̀ lánàá tẹ́lẹ̀ wípé àrífín nìyẹn náà. Ó ní ọ̀rọ̀ èdè àìyedè láàrin àwọn. Ó ní bóun ṣe kó owó yẹn fún ọkọ òun, ó ní ṣe ló kó owó yẹn tó kó sápò, kò kó fóun mọ́, kò dẹ̀ béèrè pé kí làwọn máa jẹ mọ́. Ó ní èyí ló fà á tóun sọ pé òun lọ sílé àwọn nígbà tó fóun 2000 naira léni, àárọ̀ láńkọ́ sáwọn ò ní jẹun. Ó ní ọkọ wọn sọ fún un wípé káwọn ti ẹ̀jẹta lẹ́yìn náà, tó bá dàárọ̀ ọ̀la Ọlọ́run á mọ̀ bó ti máa ṣe tàárọ̀ ọ̀la. Ó ní ṣùgbọ́n òun ò gbowó yẹn lọ́wọ́ ẹ̀ o. Ó ní ìyá yìí ní nǹkan tí ọmọ yẹn sọ fáwọn nìyí. Ó ní ọ̀rọ̀ yìí ló bí bàbá ẹ̀ nínú, ìyẹn bàbá ìyàwó tá à ń wí yìí, wípé so ọkọ ẹ̀ fún ẹ ní 2000 naira kó o fi ra nǹkan tẹ́ fi ṣe ọbẹ̀ kẹ́ manage kẹ́ máa jẹ lálẹ́. Ó tún ń béèrè àárọ̀ ọ̀la sílẹ̀ ti mọ́ná. Béèrè lọ́wọ́ ìyá ẹ̀ tó jókòó yìí, èló lòun fún un tó fi wá oúnjẹ táwọn jẹ, tó fi ṣe ọbẹ̀ táwọn jẹ lálẹ́ yìí. Ìyá yẹn lòun fúnra wọn wá ṣàlàyé fún wípé 1500 naira péré ó ní bàbá yẹn fóun tóun fi manage, tí àwọn fi mọ̀ bóun ṣe manage láti ṣe ọbẹ̀ táwọn fi jẹun lálẹ́ yìí, tí ń tòmátò, ata gígún, ẹ̀gúsí bí àyẹ̀ ṣe ń ṣàlàyé nìyẹn, pé báwọn ṣe da gbogbo ẹ̀ papọ̀ nìyẹn pẹ̀lú ìwọ̀nba kò jọ pọ̀ mọ́ ọ̀jẹ̀jà gígún táwọn ń lò pẹ̀lú ẹ̀ táwọn jẹ, tíwọ náà bá ń bẹ̀ tó jẹ yìí, pé àwọn manage ni. Bàbá yẹn wá ń jẹ́ kó mọ̀. Ó ní bàbá yẹn sọ fún ọmọ ẹ̀ wípé
alẹ́ yìí lòun fún ẹ láǹfààní mọ́ òwúrọ̀ ọ̀la òun padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. Wọ́n wá ní ọkọ òun ti fohùn lẹ̀ fóun wípé tóun bá fi lè lọ sílé àwọn kóun má rò kóun máa padà wá sílé ọ̀dọ̀ òun mọ́ o, ó ti tán nìyẹn. Bàbá yìí wá ní kó mú, bàbá yìí ní fóònù nọ́mbà ọkọ ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀, ó wá pè é títí ọkọ ẹ̀ ò gbé kọ́ọ̀lù. Wọ́n bí màmá yìí ti ń ṣàlàyé nìyẹn o. Màmá yìí lóun náà pè é títí ó ní kò pick call òun. Ìyàwó ẹ̀ náà pè é títí lálẹ́ ìjẹta yẹn kò pick call. Wọ́n wá wò wípé kí ni káwọn ò ṣe. Bàbá yìí wá sọ pé àárọ̀ ọ̀la àti ìwọ tó jẹ́ ìyá ẹ̀ àtòun fúnra ẹ̀ òun fẹ́ rí anybody àtọmọ àtẹnitẹ òun fẹ́ rí wọn torí pé òun ti fa gbòfégún, òun ti jó òkun ẹ̀ sílẹ̀ kọ́ lọ́mọ manage lọ́dọ̀ ara wọn. Bẹ́ẹ̀mi àti ẹ náà bá sí manage ń bí káwọn náà máa lọ manage lọ́hùn-ún. Tó bá ti wá kọ̀ tí ò bá ti lè manage bí tí ó bá gbà lọ kó máa gbàbẹ̀ lọ. Ìyá yìí ní ìdí nìyí táwọn fi jí wá sí ibi padà lénìí láàárọ̀ yìí. Gbogbo ẹni tó bá mọ Báyékù sí Ìkòròdú, mọ́tò láti wọ mọ́tò lọ àtàbọ̀ 1,500 naira ni. Mọ́tò 1,500 naira lárábìnrin yìí ló tún ná nítorí 2,000 naira tó yẹ kó fún manage sí ọbẹ̀. Wọ́n wá padà délé. Nígbà tí wọ́n délé wọ́n bá ti arákùnrin yìí tó ti tilẹ̀kùn, wọn ò bá lé, ó ti tilẹ̀kùn, ó ti lọ́ọ̀kì ilẹ̀kùn, ó ti lọ, ó ti jáde lọ. Wọ́n wá bèrè lọ́wọ́ àwọn tí wà ní tájọ wà ní the same apartment tí wọ́n ọ̀tọ̀, room and parlour self àti room and parlour self míì. Wọ́n bèrè lọ́wọ́ ẹnì kejì wọn níbo ni bàbá alágbájá lọ. Ìyẹn ní alẹ́ àná lòun ti fojú kan gbẹ̀yìn, ó ti jáde. Lọ́dọ̀ mi ń bẹ̀ wọ́n wá padà pè é, mo ní kí wọ́n pè é. Wọ́n pè é, fóònù ẹ̀ ń ring. Ó láǹfààní láti pick call yẹn. Ta ló ń sọ̀rọ̀? Màmá yẹn wá sọ pé òun ni, bó tilẹ̀ jẹ́ pé ó ti rí nọ́mbà yẹn. Ó wá sọ fún màmá yẹn wípé tó bá jẹ́ pé nítorí ọ̀rọ̀ ìyàwó òun lẹ bá ṣe ń pè òun, ẹ mọ̀ wọlé pé òun mọ́ o, kò sọ̀rọ̀ ń bẹ̀. Torí wípé òun ti sọ fún wípé tó bá ti kúrò nílé òun kò láǹfààní àti padà wá mọ́. Màmá yìí ń sọ fún wípé ilé ọ̀dọ̀ ẹ̀ làwọn wà báyìí, àwọn ò láǹfààní àti wọlé. Ìyàwó ẹ̀ wá ń béèrè pé ibo ni key wà. Ó ní kó má béèrè key lọ́wọ́ òun sí ilé. Bóun ṣe wà yìí, òun ti wà ní ọ̀nà Òṣogbo. Òun fẹ́ lọ wo iṣẹ́ kan ní Òṣogbo. Òun ò dẹ̀ rò kó máa délé ní àtọ̀là pàápàá. So torí ìdí èyí kan padà kan máa lọ. Ìgbà tí màmá yìí tí ó fi fóònù sí speaker mò ń gbọ́, mo wá ní kó gbé fóònù yẹn wá. Ìgbà tó gbé fóònù fún mi, mo wá bá a sọ̀rọ̀. Hello. Ó ní ta ló ń sọ̀rọ̀? Mo ní chairman ló ń sọ̀rọ̀. Ó kí mi, ẹ ra sà. Mo ní ìgbà wo ló máa dé? Ó ní tó ṣẹlẹ̀ ní wípé tó bá di next 1 hour òun máa ti bọ́lẹ̀ nínú mọ́tò torí òun ṣẹ̀ṣẹ̀ kọjá Ìbàdàn báyìí ni. Òun máa ti bọ́lẹ̀ nínú mọ́tò. Tóun bá ti bọ́lẹ̀ nínú mọ́tò òun máa pè mí padà. Bó ti sọ̀rọ̀ yìí tán, àwọn ìyá yẹn àti arábìnrin yìí wọ́n lọ tí wọ́n mú ní kí wọ́n máa lọ. Màá pè wọ́n bó bá ṣe jẹ́. Nígbà tó next 1 hour arákùnrin yìí pè mí padà. Ó ní dáàdì, ó ní mi ò lọ sí Òṣogbo. Ó ní mo wà ní Báyékù báyìí bá ti ń sọ̀rọ̀ yìí. Mi ò jìnnà sílé tòsí ilé ni mo wà. Màá wá rí yín before 20 minutes time nísìnyí. Nígbà tó máa tó bí 20 ìṣẹ́jú mo rí tó dé. Mo wá bi léèrè kó ṣàlàyé. Ó wá ṣàlàyé fún mi bí ìyàwó ẹ̀ ti ṣàlàyé yẹn. Pé òun kó 2,000 naira fún ìyàwó òun kó fi ṣe ọbẹ̀ táwọn máa jẹ lálẹ́ yìí. Ó ní ìyàwó òun da owó yẹn lù ú láyà pé kó tó ra nǹkan kan. Pé kó náà fúnra ń lọ sọ́jà kó ń lọ ra nǹkan bẹ̀ wá. What an embarrassment. Òun wá sọ pé ṣé òun lòún ra nǹkan tán fi òun lòún ra nǹkan ọbẹ̀ wálé tẹ́lẹ̀ kó tó sọ pé kó ń lọ ra nǹkan ọbẹ̀. Ó ní ìyàwó máa kọ̀wé yẹn sínú ló tẹ̀ dá lóhùn láyà tóun fi kó yẹn kó sápò nìyẹn. Ó ní ó wá ń threaten pé òun kó lọ sílé àwọn. Pé tóun bá tọ̀ pé òun mọ̀ pé òun ò tọ́ mọ òun ò tó ìyàwó bọ́ lòún fẹ́ òun. Ó lọ́rọ̀ yẹn pọ̀. Ó lóun dẹ̀ sọ fún pé tó bá ti lọ kò láǹfààní àti padà wá sílé òun mọ́ torí kò ní ìfaradà. Ó ló ti máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ìgbà kékeré kò mọ bí a ti ń manage. Ó ní ìdí nìyí tóun sọ wípé
kò láǹfààní àti padà sínú ilé òun. So torí ìdí èyí chairman, òun ò ní gbà padà. Tó ń bá fẹ́ ṣe ọkọ láyà pẹ̀lú ẹ, tó ń bá fẹ́ tọ́jú àwọn ọmọ òun, ó máa lọ fún lówó ní ilé wọn. Ó gbà mí ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò kí n tó rí arákùnrin yìí confess pé kò rí bẹ́ẹ̀. Ẹjọ́ ẹ̀kọ́, ẹjọ́ ìyàwó ẹ̀kọ́, who is to blame? Gbogbo alamọ̀ bí ìlú ṣe rí. Ohun tí mo torí ẹ̀ wá ń sọ̀rọ̀ yìí ni pé ọgbọ́n tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ni wípé àtọkọ àtaya tá ò bá fẹ́ kí ilé wa ó dàrú látara ohun tí àwọn ìjọba wa tì sílùú yìí, àbí ká jọ na sùúrù sí. 2,000 naira ò ká nǹkan kan. Ọkọ olówó tó ju 2,000 naira lọ. Nígbà tọkọ ò ní bẹ́ orí ẹ̀ kó lọ ta nítorí pé àwọn fẹ́ jẹun. Ẹ̀yin ìyàwó ilé tẹ́ ẹ̀ bá mọ manage, tẹ́ ẹ̀ bá mọ̀ bí wọ́n ṣe máa ń dọ́gbọ́n, ẹ lọ kọ́ bí wọ́n ṣe máa ń ṣe. Ìwọ arábìnrin yìí mo sọ fún un, lọ kọ́ ọgbọ́n látara màmá, látara ìyá tó bí ẹ tó mú ẹ wá yìí. 1,500 naira náà fi ṣe ọbẹ̀ táwọn àti ọkọ wọn jẹ àti àbúrò ẹ tó wà lọ́dọ̀ wọn àti wọ́n fúnra ẹ tó lọ síbẹ̀. Ìwọ sọ pé 2,000 naira ò tó láti ṣe ọbẹ̀. Gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ kí a mọ̀ bí a ṣe ń manage lákòókò tá a wà yìí, pàápàá jùlọ gbogbo àwa tí a pera wa ní ọkọ àti aya, kí ìgbéyàwó wa kó má bàa dàrú. Ìgbéyàwó yìí dàrú tán bí ó bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ pé mo lo ọgbọ́n àgbàlagbà láti bá ọkùnrin yìí sọ̀rọ̀ ló jẹ́ kó gbà láti pe ìyàwó ẹ̀ padà. Bàbá àti ìyá ti kọ̀ ọ́ wípé kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Ọkọ ti kọ̀ ọ́ wípé kó máa lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ibo ni kó máa lọ pẹ̀lú ọmọ méjì. Gbogbo ojú tó ń wò mí, ẹ jẹ́ ká jọ fèyí kọ́gbọ́n. Ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n ṣe máa ń manage, pàápàá jùlọ lásìkò tá a wà yìí. Ọkọ bó bá wà lọ́wọ́ wa, ẹ jẹ́ ká jẹ́ kí àwọn ìyàwó wa ó mọ̀. Ìyàwó bó bá ṣe mọ̀, ẹ jẹ́ ká máa gbà á. Ilé wa ò ní dàrú. Ìkànnì Atẹnuwíjọ́ lẹ̀ ń wò, òun lẹ̀ ń gbọ́. Ẹ ó bá mi pàdé lórí àkọ́tun ètò nígbà míì. Ó dìgbà.